ilé-ẹjọ́ sọ pásítọ̀ sí ẹ̀wọ̀n ọdún 63 fún ẹ̀sùn fífi ipá bá ọmọ rẹ̀ lò pọ̀. adájọ́ olúbùnmi àbíkẹ́ fádípẹ̀ ti ilé-ẹjọ́ tó ń rí sí ẹ̀sùn ìfipábánilòpọ̀ ní ìkẹjà ó mà ti rán olùṣọ́ àgùntàn kan ẹni ọdún 45 lọ sí ẹ̀wọ̀n ọdún 63 báyìí fún ẹ̀sùn wípé ó mà fipá bá ọmọ rẹ̀ ọmọ ọdún 14 lò pọ̀. ilé-ẹjọ́ kéde pásítọ̀ Ndukwe Ogbu wípé ó má jẹ̀bi ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìjọba ìpínlẹ̀ Èkó fi kàn án. nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní ọjọ́ ajé Monday, adájọ́ ní olùjẹ́jọ́ náà kò mà rí nǹkan tó mà ṣe gẹ́gẹ́ bí ohun tó mà burú wípé ó mà fipá bá ọmọ rẹ̀ lò pọ̀ tí kò sì tún tọrọ àforíjì. olùjẹ́jọ́ náà láti ẹnu agbẹjọ́rò rẹ̀ ó ní kí adájọ́ rèé kí wọ́n síjú àánú wo òun nítorí pé òun mà ní àwọn ọmọ míì tó máa ń tọ́jú ní ilé o. ọmọ ọdún 14 náà ó mà bá ilé ẹjọ́ sọ̀rọ̀ lórí ohun tó là kọjá o tí dókítà tó ṣe àyẹ̀wò rẹ̀ náà tó sì jẹ́rìí sí ní ilé ẹjọ́ pẹ̀lú. lásìkò ìgbẹ́jọ́ ọmọ ọdún 14 mà sọ fún ilé ẹjọ́ pé bàbá rẹ̀ mà já wọlé sínú yàrá rẹ̀ níhò tó sì bọ́ aṣọ lára rẹ̀ kó tó di wípé ó mà fipá bá a lò pọ̀. ọ̀dọ́mọbìnrin náà ó ní látìgbà tí òun ti wà ní ọmọ ọdún 14 ó ní bàbá òun ti fipá bá òun lò pọ̀. ó wá fi kọ́ rẹ̀ pé bàbá òun máa ń dúnkokò mọ́ òun bóun kò gbọ́dọ̀ sọ fún ẹnikẹ́ni o. ṣùgbọ́n ọ̀dọ́mọbìnrin yìí ó mà sọ fún olùkọ́ ẹni tó fi ọ̀rọ̀ náà tó ìjọba létí o. ó ní ọ̀pọ̀ ìgbà ó ní bàbá òun máa ń fi tìpátìkúkù jẹran sunkún sí lára òun o. nígbà tó ń sọ̀rọ̀ olùjẹ́jọ́ ọ̀gbẹ́ni Ogbu ó mà sọ fún ilé ẹjọ́ pé òun àti ọmọ òun àwọn ń gbé ní ilé oníyàrá méjì tóun kò sì fi bẹ́ẹ̀ gbé ilé o. ó wá fẹ̀sùn kan ọmọ náà pé ó ní àrùn ọpọlọ àti pé ó máa ń gbàgbé nǹkan. Ogbu fìdí rẹ̀ múlẹ̀ pé òun pàdánù ìyàwó òun nígbà tí àwọn ọmọ rẹ̀ tí wọ́n mọ̀ kéré o tí àwọn yòókù sì wà pẹ̀lú ìyá tó bí ìyá wọn ní abúlé o. kí Ọlọ́run Elédùmarè kó là wá ń bẹ̀. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀ ọlọ́ọ̀bá rèé yóò dé gbìyànjú èmi àti yín ládé o.